ọgbọ́n yẹn ẹ fi wọnú sínú ilé ayé àwọn ọmọkùnrin yìí, láwọn governors, láwọn ọba, láwọn ìjòyè, láwọn olówó tẹ ẹ mọ̀ wípé wọ́n rí ẹ má lérò wípé nǹkan tá à ń sọ irọ́ ni. Ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ọba, ó fọlọ́run bẹ̀ wá. Ọjọ́ rebi àná a ti wà lórí ètò yìí náà ṣe díẹ̀, kí Ọlọ́run Ẹlẹ́dàá kó wà pẹ̀lú wa, ojú òní tì wá. Brọ́dà mi Lamid, ojú yín dẹ̀ jẹ́ kí n rójú yín o. Ẹ̀yin ni ó kàn tẹ́ máa sọ̀rọ̀ báyìí. Àwa kò question kọ̀ọ̀kan fún Màmá Àbíkẹ́ àti Ibrahim Fatai kó bá mi dáhùn ló bá ṣe kí ni làbá lọ lé. Aago mélòó ẹ̀ṣẹ̀ ti rí? Aago méjìlá bá máa gbé ká parí ètò ní èní. Mo ti mọ̀ pé àwọn èèyàn wa wọ́n máa ń wò lẹ́yìn ètò púpọ̀ ni. Àwọn tó bá ń wò ní bóyá bíi méjì mẹ́ta lọ́wọ́ máa wò tá a bá ń ṣe. Nígbà tá a bá ṣe tán, àwọn èèyàn máa ń wò ó nítorí pé kí ni nǹkan tó mọ̀ wá mọ́ tẹ́lẹ̀ Islamic program ni. Tó bá wá rí wa tá a wá ń sọ̀rọ̀ kí ló ṣe é pè tó tún rí kinní lẹ́yìn wa, wọn ò ní tètè wò. Ṣùgbọ́n tó bá di lẹ́yìn tí wọ́n bá bọ́ síbẹ̀ tó bá wọn pé nǹkan tó àwọn bíbá máa ń ṣe ó máa make sense, wọ́n wá wò ó mà tó bá yá. Ọlọ́run á wà pẹ̀lú ojú òní tẹ́ ẹ̀ tí ìdarapọ̀ mọ́ wa ní ìsìn. Nígbà tó bá yá ẹ̀ ìdarapọ̀ mọ́ wa. Question tí mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá wa brọ́dà mi, nígbà tẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀ ń sọ wípé pé àdúrà pọ̀ ni, àdúrà pọ̀ gan lẹ́nu àwọn ṣòmùmọ̀ pé Christian ní àwọn pastors wọn àwọn ń gbàdúrà, wọ́n ń ṣe àdúrà náà òun náà ni kí a sì máa wá gbà sí àmọ̀pọ̀ Ọlọ́run ń gbàdúrà wa. Ṣùgbọ́n kí lẹ ní fún àwọn pastors yìí tẹ́ fẹ́ bọ̀ wọn bàbá wa yìí náà sọ pé ṣe ní pé bóyá kó bá wa kígbe ìgbàlà ọmọ Oòduà sí ṣọ́ọ̀ṣì wọn, nítorí àwọn bàbá sọ bẹ́ẹ̀, bàbá sọ pé wọ́n pọ̀ gan. Bóyá tó bá wọn sọ, bóyá àwọn náà á tún lè darapọ̀ mọ́ wa. Ẹ ṣe bá ń gbóhùn sókè. Ẹ ṣe gan mà. Lákọ̀ọ́kọ́ nínú Bíbélì Ọlọ́run sọ pé ká fi ti Késárì fún Késárì, ká fi ti tọmọ Ọlọ́run fún ọmọ Ọlọ́run. Nǹkan tó túmọ̀ sí ni wípé tí àwọn pásítọ̀ tí wọ́n mọ̀ pé ọmọ ọkọ ni wọ́n tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá, kán yé fi ọ̀rọ̀ àdúrà kán yé fi bo. Ọlọ́run sọ pé kí a tó wólẹ̀ òun ti gbọ́. A nídìí láti béèrè kó tó di pé ó máa gbọ́ wa. Àdúrà ti kún, àdúrà wa ó ti kún, ó ti ń ṣẹ̀dánù. So lọ́wọ́ ta wà yìí, ká tún ṣòkòtò wá sókè ni, ká tún ṣòkòtò wá sókè. Kí pásítọ̀ tó bá di táìmù ogun, ṣéyàn máa rántí láti sọ pé òun fẹ́ gbàdúrà? Èèyàn ò lè rántí mọ́ ju pé ká múra sílẹ̀ láti ṣe kíni, láti jàjàǹgbara yìí. Kí gbogbo pásítọ̀ kí wọ́n support. Tó bá ní pásítọ̀ tó bá ti mọ̀ pé ọmọ Yorùbá lòun, this is the time fún wọn láti prove pé, láti bẹ̀rẹ̀ sí ní wàásù ẹ̀ pé ẹ lọ múra sílẹ̀, ogun ń bọ̀. Àdúrà ó ní ẹni tí Ọlọ́run á ran, ẹni tó bá ran rẹ̀ lọ́wọ́ lọ́lọ́run máa ràn lọ́wọ́ o. Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ pé wá bá wa jàjà yìí. Nínú ọ̀rọ̀ tí president US sọ, tẹ́ bá gbọ́, ó ní pé àwọn ti gbìyànjú tó, àwọn ò lè ja ìjà oníjà mọ́. Ó ti sún wọn ni. But nǹkan kan ní àwọn ará Afghanistan tí wọ́n learn ni wípé láti fight, láti jà fún future wọn. Wọ́n lẹ́ni láti jà fún future wọn, wọ́n gbé ara lé àwọn US yìí. Kí ni wọ́n ṣe fún wọn? Wọ́n kọ̀yìn sí wọn at the end ni. Ó wá di nǹkan tí wọ́n ń sá from one place to another. From one place to another. Débi pé èrò tó wà ní airport gan, plane gan ò wà available. Débi pé ó fẹ́ gbé olówó, ó fẹ́ gbé táníkà. Ṣé understand? So tá bá sọ pé àdúrà ti kún o, ó ti ń ṣẹ̀dánù. Christian ni mí, wòlíì dẹ̀ tún ni mí. Lọ́wọ́ ta wà yìí,
nǹkan tí a ní láti ṣe ni wípé ká bẹ̀rẹ̀ sí ní múra ogun sílẹ̀ nítorí pé ogun ń bọ̀ ó ní gbé kọ́ má bàa gbé sẹ́yìn kúnlẹ̀ àwọn pásítọ̀ kọ́ tètè bá wa dá sí nísìn kó tó di pé ó máa affect wọn. ọ̀rọ̀ àdúrà ń gbà ó agbára ò kì í gbà bọ̀ àdúrà wa ó ti kún tán. nǹkan tí mo kò lè sọ nìyẹn lórí ọ̀rọ̀ tẹ́ béèrè lọ́wọ́ mi. ó ti kún, ó ti ń ṣẹ̀dánù débi pé kò sí room fún ilé àṣẹ gan mọ́ lórí àdúrà lẹ́yìn ká jàjàgbara ká kanjú ogun kí gbogbo ẹ̀dẹ̀ tán síbẹ̀ ká dẹ̀ kóníkálùkù dá wà láyé ara wọn. ẹ ṣé gan ma. ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé ọpọlọ ni òní jọba ní agbára tí Ọlọ́run lọ́wọ́ àtúnwọ̀n bá mi fún yín ní ọgbọ́n àti òye tí ẹ fi ń tukọ̀ gbogbo àwọn youth náà. olórí ọ̀dọ́ ní Ọlọ́run á túbọ̀ jẹ́ dàgbà, ọmọdé Ọlọ́run á bá mi jẹ́ lágbàlagbára tí Ọlọ́run. tó ọ̀rọ̀